lórúkọ Jésù ẹ̀san lé bàbá rẹ ayé ò ní béèrè lórí ẹ̀. Ṣàmì tó nítumọ̀. Mo ní ẹ̀san tó mọ̀ ń pa rẹ̀ ayé ò ní béèrè ẹ̀ lórí ẹ̀ lórúkọ Jésù. Yes, I'm doing program. I'm coming. Ẹ̀ṣẹ̀ ilé bàbá rẹ, ẹ̀ṣẹ̀ ilé ìyá rẹ ayé ò ní béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ̀ṣẹ̀ ilé bàbá rẹ, ẹ̀ṣẹ̀ ilé ìyá rẹ ayé ò ní béèrè ẹ̀ lórí ẹ̀. Gbogbo tó ń bá ń ṣe nínú ayé, bàbá màmá, mo bẹ̀ ọ́ dákun máa retí pé Ọlọ́run tó dá ayé tó dá ọ̀run, òun ni ọba ẹlẹ́san láti san fún olúkúlùkù. Ó ní èrè mi bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá rí. Ẹ jẹ́ ká ka Bíbélì yẹn, 1 King 22:22. Ó ní Olúwa sì wí fún pé báwo ni, ó sì wí pé èmi ó jáde lọ, èmi ó sì di ẹ̀mí èké ní ẹnu rẹ̀, gbogbo àwọn wòlíì rẹ̀ yóò sì wí pé ìwọ ó tàn ọ́, ìwọ ó sì borí pẹ̀lú, ìwọ ó tàn, ìwọ ó sì borí pẹ̀lú, jáde lọ kí o sì ṣe bẹ́ẹ̀. Hallelujah. Ẹ̀mí atannijẹ ló wọnú Olúwo. Kí ni wọ́n pè é? Ẹ̀mí àṣìṣe. Arán ẹ̀mí àṣìṣe sínú ẹ̀. Nítorí pé àwọn ohun kan tó ti tọwọ́ bọ̀, àwọn nǹkan tó ti kí ọwọ́ bọ̀, àwọn tó ti dà, àwọn tó ti ṣe, kó tó sì pé òun mọ Ọlọ́run. Òun ló mú Olúwo tí ẹ̀mí èṣù, ẹ̀mí àṣìṣe fi wọnú ẹ̀. Ó sọ wípé kò sẹ́ni tó lè mú òun, kò sẹ́ni tó lè mọ òun nígbà tó ní Ọlọ́run, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ kò mọ́. Ọ̀pọ̀ gbàdúrà nígbà tí mo gbàdúrà pé Olúwa èé ṣe tí ẹni tó ọba tó fẹ́ ìwọ Ọlọ́run, tó mọ ìwọ tí a ń pè ní Allah, tó mọ ìwọ tí a ń pè ní Ọlọ́run, tó fi gbogbo ayé àti ọ̀nà rẹ̀ tó fi fẹ́ ìwọ Ọlọ́run, tó pa ẹbọ àti iṣẹ́ òkùnkùn náà, tí kò sí òrìṣà, ó sọ pé òun fi ọ̀nà fún Ọlọ́run. Kí ló wá ṣe tí ó fẹ́ ṣubú sí ọwọ́ òkùnkùn? Kí ló wá ṣe tó fẹ́ ṣubú sí ìwọ ọwọ́ ayé? Kí ló wá ṣe tó fẹ́ ṣubú sínú wàhálà àti ìdààmú? Ọlọ́run sọ wípé ọ̀pọ̀ ni ó máa pè mí, ṣùgbọ́n èmi máa sọ fún ọ nígbà. Hallelujah. Ọlọ́run kò mọ̀ rí. Ọlọ́run sọ pé ọwọ́ Olúwo kún fún ẹ̀gbin àti irọ́ àti olè àti ìwà bọ̀bìà. Máa ṣe ọ̀rọ̀ yìí fún gbogbo ibi tó bá ti gbọ́ mi láàárọ̀ yìí. Jọ̀ọ́ má mi dáadé, máa ṣe. Ẹ máa tẹ like. Wọ́n fẹ́ flag ètò yẹn. Hallelujah. Wọ́n fẹ́ flag program yẹn. Ẹ dákun ẹ máa bá mi tẹ love and like. Wọ́n fẹ́ flag ẹ̀. Ọlọ́run tó nípa àti agbára wọ́n fẹ́ flag ẹ̀. Ẹ tẹ wà lórí Facebook, ẹ dákun. Ẹ máa bá wa tẹ love and like. Ẹ máa tẹ. Wọ́n fẹ́ flag ètò yẹn. Ẹ dákun ẹ tẹ wà lórí YouTube, ẹ máa bá mi tẹ love. Wọ́n fẹ́ flag ètò yẹn. Tí mo sọ ni pé ẹ máa tẹ love and like, ẹ jọ̀ọ́, ẹ máa tẹ love and like. Ọlọ́run kò dàbí ènìyàn arópin, Ọlọ́jùmọ̀kẹ́, God bless you. Ènìyàn arónípin. Ọlọ́run sọ pé òun kò mọ̀ rí oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀mí atannijẹ nígbà tí ó jáde nínú ibùba rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ó dẹ̀ lọ sí ẹ̀dọ̀ àwọn wòlíì ẹ̀. Ṣé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń ṣe àbòsí pẹ̀lú mufti àti àwọn èèyàn kà àti àwọn nǹkan tó ń ṣe, ṣé tí ó ṣe ní ìlú Saudi ṣé ó tọ̀nà? Ṣé ohun tó ṣe fún ìyàwó rẹ̀ ṣé ó tọ̀nà? Ṣé àwọn tó ń bá sùn ìyàwó oníyàwó ṣé ó tọ̀nà? Ó dẹ̀ sọ pé ó mọ Ọlọ́run. Mo ní program kan tí àfa kan confront ẹ̀, Olúwo, ó confront Olúwo. Ó ní tó bá jẹ́ pé òun ò gbà fún ẹ kó o bá ìyàwó òun sùn, kò sọ lẹ́yìn ẹ̀ physically, kò sí àárẹ̀ àní nínú ẹ̀ nínú fídíò yẹn. Hallelujah. Ṣùgbọ́n Bíbélì ní ká má dé dá ènìyàn lẹ́jọ́. Ó sì sọ wípé ó ní ká wádìí ohun gbogbo dájúdájú, ká di èyí tó jẹ́ òtítọ́ mọ́. We are always praying for him. Torí pé Ọlọ́run ní ká máa gbàdúrà fún àwọn ènìyàn wa. I personally, I will tell you the truth, I pray for Olúwo always. Reason is that because ó mọ Ọlọ́run, pé Olúwo ti mọ Ọlọ́run. Ó sọ pé òun fi ọ̀nà àwọn àti ayé òun fún Ọlọ́run. Christianity and Muslim. Ṣùgbọ́n ǹjẹ́ ọkàn rẹ̀ súnmọ́ Ọlọ́run bí? Ǹjẹ́ ó fi ayé rẹ̀ fún Ọlọ́run bí? Ǹjẹ́ ó jẹ́wọ́ Olúwa lọ́dọ̀ Ọlọ́run lóòótọ́? Èyí tí a pè ní Ọlọ́run, God, Jehovah, Allah. Ǹjẹ́ ó jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa lóòótọ́? Ọkàn rẹ̀ jìnnà sí ti Olúwo sùn. Ìdí nìyí tí ẹ̀mí àṣìṣe yìí fi wọnú ẹ̀. Mo fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn rí pé ẹ̀mí àṣìṣe ni, kò sì sẹ́ni tó kọjá àṣìṣe. Ẹ̀mí àṣìṣe ló wọnú Sọ́ọ̀lù tí Sọ́ọ̀lù tó fi parẹ́ ta fa ìjọba rẹ̀ yà. Ọ̀run sì sọ wípé kò yí padà. Ní gbogbo ọ̀nà lòun ti fi ara hàn Olúwo láti yí padà. Ṣùgbọ́n ní àkókò yìí ẹ̀san dé. Ẹ jẹ́ kí n sọ àsọtẹ́lẹ̀ yìí fún gbogbo ènìyàn. Olúwo ti ṣubú o. Ṣùgbọ́n àdúrà nìkan ló lè gbé Olúwo dìde.
tí Olúwo ò bá ṣọ́ra nínú ìrìn àjò tí Ọlọ́run fi hàn mí, wọ́n máa yọ Olúwo lé ọba. Hallelujah. Tí Olúwo tí ò bá múra láti pàdé Ọlọ́run rẹ̀, láti túbá fún gbogbo àwọn ènìyàn tó sọ, ẹ bá mi share program yìí kó dé ọ̀dọ̀ Olúwo kó túbá, torí pé kò sí gbogbo evidence tó ní tó lè jàre mọ́, torí pé ohun tó ṣẹlẹ̀ sí Olúwo Ọlọ́run mọ̀ sí. Hallelujah. Ọlọ́run mọ̀ sí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Olúwo lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run mọ̀ sí, torí pé àwa máa ń gbàdúrà fún ní gbogbo ìgbà, torí pé ìyálà nígbà tí a bá wà lórí òkè a máa ń sọ̀rọ̀ rẹ̀, a sì máa ń dùdú àdúrà fún, ṣùgbọ́n kò yí padà, ajá rẹ̀ kò padà nídìí èébì rẹ̀, gbogbo ohun àwọn ìkàkọ̀ ó sọ̀rọ̀ ní gbangba láti fi ẹnu rẹ̀ kún Ọlọ́run. Ẹ̀gbọ́n, ẹ jẹ́ ká padà sínú ìwé òwe. Ohun tí Ọlọ́run kò fẹ́, 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 ohun tí Ọlọ́run ò fẹ́, ohun tí Ọlọ́run kò fẹ́, ohun tí Ọlọ́run kò fẹ́ tí Olúwo ń ṣe. Ẹ jẹ́ ká padà síbẹ̀. Áńgẹ́lì atannijẹ òun ló dìde sí Olúwo láti tàn Olúwo jẹ. Ẹ jẹ́ ká máa lọ sínú ìwé òwe Proverbs 6. Proverbs 6. Hallelujah. Ẹ jẹ́ ká lọ sínú ìwé òwe. Hallelujah. Ìwé òwe, ẹ jẹ́ ká lọ sínú ìwé òwe. Ìwé òwe Proverbs 6. Ìwé òwe, ẹ jẹ́ ká lọ sí láti ẹsẹ̀ kẹrìndínlógún. Ìwé òwe chapter 6. Láti ẹsẹ̀ kẹtàdínlógún 16. Ẹgbọ́n tí Ọlọ́run sọ. Iṣẹ́ tí a rán sí Olúwo mi ò tí ì sọ ní tí Ọọ̀ni ọ̀fífẹ́ o. Ó ní ẹ̀tọ́ láti ẹsẹ̀ 16. Ó ní ohun mẹ́fà lé Olúwa kórìíra, ní tòótọ́ ohun méje ni ó sì ṣe ìríra fún ọkàn rẹ̀. Ohun mẹ́fà òun ni Ọlọ́run kórìíra. Hello, ṣé gbogbo èèyàn gbọ́ mi? Jọ ò ní rí kú ọmọ, bá mi share program yìí kó káàkiri. Ìwọ tó bá fẹ́ gbé ní WhatsApp gbé ní WhatsApp, ìwọ tó fẹ́ gbé lọ sí program ẹ gbé lọ síbẹ̀. Mo fún ẹ ní oore ọ̀fẹ́ láti gbé kó gbọ́n tó ṣẹlẹ̀ sí Olúwo. Ọlọ́run sọ pé nǹkan mẹ́fà ni òun kórìíra, nǹkan méje ni ṣùgbọ́n mẹ́fẹ̀fà Olúwo sì jẹ́ gbogbo, ó sì wà nínú gbogbo ẹ̀. Àkọ́kọ́ nínú 16 ó sọ wípé ohun mẹ́fà lé Olúwa kórìíra, ní tòótọ́ méje ni ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ìkíní nínú ẹsẹ̀ 17 ó ní ojú ìgbéraga. Kí ni mo pè? Ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tó ń tan ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Mẹ́ta ni wọ́n sọ nínú 17 yẹn. Ojú ìgbéraga, ètè èké àti ẹnu tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Wọ́n náà lè máa kà á pẹ̀lú mi nínú ìwé òwe orí 6 ẹsẹ̀ 16 láti bẹ̀rẹ̀. Ojú ìgbéraga, ká wo ènìyàn, ká fi ibi sún èèyàn. Àwọn tó fà ẹ́ dé ọba, àwọn tó ràn ẹ́ lọ́wọ́, ó fi ibi sún wọn. Ètè èké, ó sọ pé àwọn kan náà ràn ẹ́ lọ́wọ́, pé Ọlọ́run ló ràn ẹ́ lọ́wọ́. Ọlọ́run kì í sọ̀kalẹ̀ láti ran ènìyàn lọ́wọ́ bí kò ṣe kó rán ènìyàn sí ẹ. Ó ní a gbé ènìyàn dìde láti ṣe kíni o, láti jẹ́ olùrànlọ́wọ́ fún ẹ. Ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà ní ẹnì kejì rẹ kó sì ṣe kíni o, kó tọ́jú ẹ. Ọba Ọlọ́run mọ̀ sọ ẹ́ di ọba. Olúwo ọ̀run ló sọ ẹ́ di ọba láti ọ̀run wá, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu rẹ. Gbogbo orí tó máa dádé àti akoto idẹ ló ti jáde. Ṣùgbọ́n Ọlọ́run, mo sọ nínú ìwé òwe, ìwé 1 King 22, Ọlọ́run fúnra ara rẹ̀ ló yan áńgẹ́lì atannijẹ jáde láti tàn Olúwo jẹ torí ìwà èké àti ìwà rékèrèkè tó ń wù yìí. Are you with me? Nínú ẹsẹ̀ 17 ìwé òwe 16 yẹn ló sọ wípé ó ní ojú ìgbéraga, ó fi ojú ìgbéraga wo àwọn ènìyàn tó jù ẹ́ lọ. Ó wo ojú àwọn ìgbéraga wo àwọn ènìyàn tí wọ́n ràn ẹ́ lọ́wọ́, tá fàdúrà ràn ẹ́ lọ́wọ́ ní gbogbo ìgbà. Ó sọ pé kò sí ọdún tó tó ọ. Bẹ́ẹ̀ ni tó bá dé gba Ọlọ́run gbọ́, gbogbo ẹni tó bá dé wà ní ipò ọmọ Ọlọ́run, tó wà ní ipò Ọlọ́run, tó ń sin Ọlọ́run, kò gbọ́dọ̀ fi ojú ọ̀dà réètì ènìyàn. Ìwọ Olúwo, Ọlọ́run sọ wípé ìwọ fi ojú ọ̀dà réètì ènìyàn. Òun náà ni a pè ní ojú ìgbéraga. Ètè èké, ó ṣèké sí àwọn ènìyàn. Àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ sí àwọn èèyàn ó sọ nípa wọn. Ohun tó ò rí ká bá lè pọ́n ọ lé, ká lè sọ pé ọba rere ni ọ́. You said it against their lives. Ó ṣètè èké. Ọlọ́run ò fẹ́ ètè èké. Ọlọ́run ò fẹ́ ètè èké. Ọba tó bá ṣe ètè èké sí aráàlú rẹ̀, sí àwọn ènìyàn rẹ̀, àṣekíni ó á fa ìjọba rẹ̀ yá.
ìkẹta àti ọwọ́ ó ní ọwọ́ tí ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ọwọ́ tó ṣe kí ni o tó ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. It's not by killing, it's not by killing, it's not by using sword to kill people, it's not by using gun to kill people, it's not by using your car to assassin or to take someone that, okay, go and jam that person, go and use your car to hit the person before you kill someone. You can use your mouth to kill someone, you can use out of disappointment you kill someone. Àwọn èèyàn tó ti dà tàti ronú, àwọn èèyàn tó ti sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bí àwọn èèyàn tó ti jákulẹ̀ nínú wọn ti kú pẹ̀lú ìrònú tí wọ́n rò pé ìwọ ọba Olúwo Rashidi Adéwálé pé ìwọ yóò ṣe kíni o, pé ìwọ yóò ràn wọ́n lọ́wọ́ Olú láti ṣe kíni o. Ọlọ́run sọ wípé nínú ẹsẹ̀ 17 ìta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu ẹ̀, nípa ọ̀rọ̀ ẹnu ẹ̀. I'm not saying that you kill by hand, you send some as assassin, but you talk about someone, you disappointed people. You look at that lady that you married. If she didn't have a confidence out of himself, if she's not from Nigeria, you met her in Nigeria here, you lie against her. You send her away. I hear your phone video that you said that Mofinika Mafima to Gbelo, can Gbelo CBT Kuma. Kasha just anywhere they like. When you can be where they jade, can be lost because just be to my womb, come and just be too fair. You said it in your word, and you come back today, you said that you are praising God. I hear the message from Maureen side. I hear it from many people. But we are still praying for you. May God forgive you. Are you now coming out again, saying a negative against this lady? Òun náà ni Ọlọ́run sọ wípé nínú ẹsẹ̀ 17 pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ta sílẹ̀. You make her so sad. Tí ó bá jẹ́ wípé ó ní Ọlọ́run àbí ó ní ọkàn, ẹlòmíì á ronú para ẹ̀. Look at that statement. Ó ní kì í ṣe pé bóyá òun ọmọ tòun nìkan ló máa jẹ́ ọmọ àlè àbí ẹni tí ò ní kọ́ ní bàbá nínú ayé. Lóòótọ́ ìjà ló dé torí ìdòwe. Ó ní ìdí àti sọ statement yẹn. Ọba nìyẹn, ohun tí ọba tí Sọ́ọ̀lù ṣe kò tó eléyìí. Dáfídì gan ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀. Ọlọ́run pè é ní àyànfẹ́ ní bí ọkàn mi nínú Bíbélì. Ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ kò ṣe àṣìṣe. You are disappointed to the Yoruba Koiki. God bless you, sir. You are disappointed to Yorubas. Àwọn tanya ẹni ọba. When you want to become a believe in your God, that you want to serve in your God, it's not maybe it is not. Look at so many things that you are doing in the Saudi Arabia. You talk to the Saudi Arabia. When you coming out, you tell when Esan Eje Igbo is fighting for Fulani. You said it all over there. You are pushing Fulani. Fulani people are coming to your place. Let them become and leave them to your place. Many people and you cannot defend it today because you do better. Hallelujah. That is why God said this to you. Please share this program to anybody you like. Ọlọ́run fúnra ara rẹ̀ ló ń ṣèdájọ́ Olúwo. Gbogbo ẹ̀yin pastor, ẹ̀yin wòlíì, ẹ̀yin àfà, mufti, Ìlọrin Ìwó. Everybody go and sit down. Ẹ jókòó sórí awọ yín. Gbogbo wàhálà, gbogbo tírà, gbogbo àdúrà tá ń gbà. Ọlọ́run lòun ló ń fa ìjọba Olúwo ya. It's not because of Ọọ̀ni of Ifẹ̀. I'm coming back fún sọmúní. Ntí Ọlọ́run sọ nípa Ọọ̀ni àti Ọọ̀ni of Ifẹ̀. I'm coming back to Ọọ̀ni of Ifẹ̀ right now. Jẹ́ kí n kọ́kọ́ bá ti Olúwo dé nísàlẹ̀. It's Ọlọ́run sọ nípa kí tó sọ̀rọ̀ ti Ọọ̀ni of Ifẹ̀. You need to supporting anybody. Hallelujah. You didn't need to supporting anybody. Ọọ̀ni of Ifẹ̀ náà ní tiẹ̀ o. Is that he's doing your own. Ọọ̀ni of Ifẹ̀ náà ọwọ́ rẹ̀ ọmọ. Let me tell you the reality. God sent me to talk to 2 of them and put their hand under their pocket today. Gbogbo àwọn tó bá dìde sí ọ̀rọ̀ yìí ẹ kí ọwọ́ yín bọ́ ọmọ aṣọ. Let them forgive themselves and their Olúwo should shut up our mouth. And God said that Ọọ̀ni of Ifẹ̀ should forgive Ọọ̀ni, should forgive. Tí o bá fẹ́ jẹ́ kí ẹ̀san tòun náà dìde. Hallelujah. Kí ẹ̀san kó dìde. Sorry, Ọlọ́run máa destroy àwọn méjèèjì. I will let you know. God will rise and destroy 2 of them because the hidiness of the secret they are hiding, they will be exposed. Everybody will be surprised. People will now be coming out for the 2 of them. Will become shameless to Yoruba people. I will got to set up. Gbogbo ìwà ibi tí Ọọ̀ni of Ifẹ̀ ti wù will come out now. Everybody will now be hearing it. Òun náà ní lọ́wọ́ èyí tí tèmi tó Olúwo ṣe fìtà. Ibi òun náà lè gbọ́. Ọlọ́run sọ wípé èyí tí Ọọ̀ni of Ifẹ̀ yìí ṣe gan ó ju ti Olúwo lọ. Ìwà ibi tóun náà wù ní kọ̀kọ̀ ó ju ti Olúwo lọ. Àìmọye àwọn èèyàn ọmọ obìnrin tó ti pa lẹ́kún. This Ọọ̀ni of Ifẹ̀, God has shown me in everything. I'm telling you the reality today. I'm not here to be saying that to you, all of you today. Please don't be in this side or this side. Just be in the middle of them. If you want to be a positive, be a positive. If you want to be a negative, be a negative.
Don't be positive and negative. Don't support any one of them. Let them fight. They are fighting and quench it. Ọlọ́run bá ṣe tán àti fa apá Olúwa apá dànù kúrò lórí oyè. Ẹ̀mí rẹ̀ abọ́tò sí ìsìnkà tí ó máa ṣẹlẹ̀. And when Ọlọ́run bá sọ pé gbogbo wàhálà àti ìdààmú tẹ̀ ń fà kò sẹ́ni tí ó yọ, ṣùgbọ́n Ọlọ́run fi hàn mí bí Olúwa ò bá ṣọ́ra, they will remove it out of the post. Ọlọ́run ló máa fa iyọ̀ kúrò mẹ́. We will become shameless. Tí o bá lọ tọrọ ìfọ̀ tó come out and that is over pé gbogbo ayé mo ṣe àforíjì. Let everything going on. Tó bá tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀, even if you have evidence, they will remove him. Because the panel have set. Àwọn tó fẹ́ yọ ti set the panel there. It's already entered the trap. Ẹ lọ kọ sílẹ̀. Tí Ọlọ́run ò bá pè mí láti sọ̀rọ̀, I won't come out and say anything pertaining anybody. Everybody mọ̀ mí, gbogbo ayé ló mọ̀ mí ní the word as ntọ́lọ́run bá náà mi ní màá sọ. Hallelujah. Let's see. Number 18. I'm still on Olúwo. Wọ́n ní àyà tí ń hù mọ́ búburú, àyà tí ń hù mọ́ gbèrò búburú, búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà, àyà tó hù èrò búburú. Olúwo ní ẹ̀bù tó yẹ kó máa lò láti sọ orílẹ̀-èdè àti ìlú rẹ̀ di ńlá, ṣùgbọ́n ó fi ń hu búburú. It think fastly in a bad way to people. Gbogbo èrò búburú wà ní orí ọ̀kan àyà rẹ̀, Ọlọ́run ò sì fẹ́. Ó mọ bẹ́ẹ̀ yẹn ṣe ń sáré sọ èrò búburú láti hun irọ́ against someone, which is someone we call it 419. You know how to trick people. Ẹ gbọ́, ó sọ pé ó ní ẹsẹ̀ tí ó yára sáré sí ìwà ìkà. You know how to come out in the social media and say things against people. Can you remember when Oluwo said that? I will sue everybody that call him Amugbo. Cut in àwọn tí máa wá judge. Are you remember? Ṣùgbọ́n lónìí ó lè bá ìyàn nílẹ̀. And everybody was stopping. Nobody can call him Amugbo again. Ẹ̀rù bá anybody. Do you see? Ó ní èrò láti sáré tíǹkì búburú. Ó ẹsẹ̀ rẹ̀ dẹ̀ sáré sí ìwà ìkà. He went to the opponents against the Yoruba people. It's know that tó bá bá àwọn Yorùbá ṣe àbí àwọn tó wà ní sàkání o, they can know wọn ò ní owó ò ní lè ṣẹ́gun wọn. That is why he run to Fulani people. That is why he run into the opponent of Yoruba people. That want to become an emir. Or want to become emir. Because all my adé tó wà lórí òun yẹn is even something they can attack it. That is why he don't want to be put that crown anymore. He knows that house is the evil house. People can be against the house. That is why he started doing some evil something, hiding in evil. Ogun tẹ́sán pé kò lò, àgbótẹ́ni kò gbà. Àwọn kan wà nídìí ẹ̀ tán fún ní ewé àtegbò. Àwọn kan wà nídìí ọ̀rọ̀ ẹ̀ tán fún ní àfọ̀ṣẹ. Àwọn kan wà nídìí ẹ̀ tán fún ní àìṣègbè. Àwọn kan wà nídìí ọ̀rọ̀ ẹ̀ tán wé tírà fún. Àwọn kan wà nídìí ọ̀rọ̀ tán wé láì tán kọ tírà. Gbogbo ewé àtegbò tán fọ̀ fún mu, tó mu àlùkùránì, tó mu bíbélì. Àwọn kan wà tán sowọ́pọ̀. Likewise I said in my first program that àwa là ń gbàdúrà fún. We are pray for him always. That ó má bàa ṣubú. Ṣùgbọ́n ẹni tí ó ti ṣubú, ẹni tó ti ṣubú already. You know, it's not all people will know that this is what God want to say pertaining you. Ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ọkàn tó ń gbọ́ mi. Àdúrà rẹ ò ní di ẹ̀ṣẹ̀. Psalm 109 ló sọ bẹ́ẹ̀. Ó ní gbogbo àdúrà wọn yóò sì padà di ẹ̀ṣẹ̀. When you are praying for somebody is your enemy, God cannot answer the prayer. That is why I always see people that praying for Nigeria people, praying for the Nigerian nation, that Nigeria should be good. But even people are against people that are praying against them. Let's pray for Tinubu, let's pray for this, but they are even people. I will let you know the truth. Hallelujah. Okay, let's go to the last chapter, 19. Ẹlẹ́rìí èké ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàárín àwọn arákùnrin rẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tí Olúwo ṣe Ọlọ́run. 19 ó ní ẹlẹ́rìí èké ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàárín àwọn arákùnrin rẹ̀. Olúwo is causing a trouble every day between our peoples. Àṣẹ ọba ó ń fi orí ajá ó ń fi orí àgbò méjì mú mi nínú akoto. Àwọn èèyàn tó jọba lé lórí ó ń forí Muslim àti Christian ó fi wọ́n gbára, ó ń forí Mùsùlùmí àti oníṣẹ̀ṣe ó fi wọ́n gbára wọn. Ọlọ́run dẹ̀ sọ wípé ẹ̀ṣẹ̀ ni, ẹlẹ́rìí èké ni wọ́n, it deceiving people. Ìtẹ́ yìí rò pé kò ṣe yẹn
àwọn awo tó rò pé òun ti bájà yẹn is going to another place paying them money taking something from them. ó ní ká má ṣe bọ Olúwo ṣe bọ, Olúwo ní ká má ṣe gbá òun náà ṣe, Olúwo ń sáré sí àárẹ̀ àìmí rẹ̀. It went to north. ó lọ bá àwọn àfáà tó jẹ́ pé Hausa ni wọ́n, Fulanis, they are giving tali, wọ́n lò ó, wọ́n ṣe àwọn kan wọ̀nyí láti lè jẹ́ kí ẹ̀mí rẹ̀ dé. He believing of them that agbára wà lọ́wọ́ àwọn yẹn. He's taking their money. He's come back home. Say the bad people against ourselves. Ó bẹ̀rẹ̀ sí bú àwọn ará àdúgbò rẹ̀, ó bú àwọn ará ilé rẹ̀, ó mórí wọn pẹ̀lú ti Fúlàní. Ó sọ pé wọn lè lé Fúlàní kúrò nílùú Ìwó. Wọ́n jẹ́ pa àwọn èèyàn. Ó sọ people against them. Ó fi aṣọ tó ń wọ̀ yìí, àwọn tó pa kájà, àwọn tó wọ kájà, they are not king. Olóríṣà ni wọ́n. And you are doing it. That is the problem Olúwo have with God. That is why ọwọ́ Sátánì fi ká. Kì í ṣe pé ọwọ́ Sátánì ká nìkan, ọwọ́ Ọlọ́run gan ká fúnra ara rẹ̀ torí pé Ọlọ́run mọ̀ pé he is a deceiver. Oh my God. Ọlọ́run sọ pé atanijẹ ni, ó ń dá ìdè sílẹ̀ láàrin àwọn ará rẹ̀. Ó rí pé Ọlọ́run ò sọ̀rọ̀ nípa àgbèrè. God is not mentioned that ó fẹ́ yàwó níyàwó. God is not mentioned that he is divorced somebody. God is not mentioned that he's drinking. God is not mentioned that he's smoking. God is not that he's doing fornication and adultery. No. God is not mentioned that. But the one that God has mentioned is more than all the things that I mentioned to you. Tẹ Olúwo lẹ́nìí pé Ọlọ́run fa ìjọba rẹ̀ yá. Kì í ṣe pé a ti fa ìjọba rẹ̀ yá torí ó ti tàpá. Lọ́kà nínú ìwé òwe orí 6 láti ẹsẹ̀ 16 dé 21. Proverbs 16. Ọlọ́run wá parí ọ̀rọ̀ rẹ̀ nínú ẹsẹ̀ 20 yẹn. Ó ní ọmọ mi pàṣẹ, ó ní ọmọ mi pa àṣẹ bàbá rẹ mọ́ kí ìwọ kí o sì má ṣẹ̀ sí òfin ìyá rẹ. You know you are Yoruba man. You are from Iwo. You know the story of Iwo. Where do you hear that Lawani? You are against your law. Because you know the doctrine. Before you become a king on over there. Before I become a pastor, there will be even any church I want to become a pastor before they give me, they will pour oil on my head. Because they will anointed me. They will tell me the rule and regulation of God. They will tell me the rule and regulation of the church. That is which is, you know, with the ceremony lọ́wọ́. Wọ́n á kà fún mi bí wọ́n bá pa òfin àwọn òbí rẹ̀ mọ́. Ìbùkún ní fún ẹ nílé, ìbùkún ní fún ẹ ní oko, ìbùkún ní fún ọpọ́n àkàrà rẹ̀, àsán àsọ́fọ́. But nígbà tó tún bí ẹsẹ̀ mìíràn, wọ́n kà wípé tí ìwọ kò bá kò tẹ̀lé àṣẹ tí bàbá rẹ̀ fi sílẹ̀, ègbé ní fún ẹ ní báyìí, ègbé ní fún ẹ báyìí, ègbé ní fún ẹ báyìí. And I say, amen. Why to come? Because you see the doctrine before you enter it. Christianity tó lọ jẹ́ ọba ilẹ̀ Yorùbá. Don't believe that you are serving God. Wọ́n ní ọba tó mọ Jésù apẹ́ láyé, ọba tó mọ Jésù apẹ́ láyé. Ìwọ àti Ọlọ́run lẹ́jọ́ ní ìjọba ọ̀run. Kò sẹ́ni tó lè judge. Ọlọ́run má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́. Ó ṣeé ṣe kí ọba wọ ìjọba ọ̀run, kí bíṣọ̀bù wọ ìjọba ọ̀run àpáàdì. Ó ṣeé ṣe kí babaláwo, onífá, oníṣègùn, ọlọ́pẹ̀lẹ̀ ara ẹ̀ kan lọ sí ọ̀run rere. Kí pásítọ̀ apọ́stù kí gbogbo wa ká padà lọ sọ́run àpáàdì. Torí àwọn ọmọ kan tí Ọlọ́run máa fi judge wa. But tí Ọlọ́run sọ fún mi pé Olúwo ṣe, Ọlọ́run ló sọ tí if I told you God said it, ẹ̀gbọ́n Ọlọ́run sọ, lọ wà díẹ̀. I want everybody to challenge me with this. If God is not saying that, and look at what God saying tí mo dẹ̀ kà sí báyìí, tí Olúwo ò bá ṣe kankan nínú. Hallelujah. Tí Olúwo ò bá ṣe kankan nínú ẹ̀, come out and say it. Pé Olúwo ò ṣe kankan nínú ẹ̀ sá, máa jáde kó sọ pé Ọlọ́run pé Olúwo sọ bẹ́ẹ̀. Olúwo did it. Nínú tí mo sọ fún ẹ. That is gbogbo rẹ̀ láti ẹsẹ̀ 16. Ó ní ohun mẹ́fà tí Ọlọ́run kórìíra ní tòótọ́, méje ni ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Méje ló ṣe ìríra fún ọkàn Ọlọ́run. Ó ní ojú ìgbéraga, ète èké, ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ó ta ènìyàn sílẹ̀, àyà tí ó tún hún búburú, ẹsẹ̀ tí ó yá ire sísá sí ìwà ìkà, ẹlẹ́rìí èké ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin rẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí òun ni Olúwo ń practice. Ṣé Olúwo ò dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin rẹ̀? Ṣé Olúwo ṣé kò ṣe ètè èké? Gbàgbé pé olùyàwó ẹ̀, gbàgbé pé bí wọ́n ṣe sọ wípé ó bá ọmọ ọ̀dọ̀ rẹ̀ sùn. I'm not saying it. Mi ò dẹ̀ síbẹ̀, wọ́n wípé ni. Ṣùgbọ́n èyí tí Ọlọ́run sọ ni mo sọ yìí. Ọlọ́run sọ wípé
òun ló rán nínú ìwé I will back to the place right now ọba látàjẹ Ọlọ́run fúnra ara rẹ̀ ló fa Olúwo sílẹ̀ ẹgbọ́n tí wọ́n sọ Ọlọ́run fúnra ara rẹ̀ ló ṣe kíni o ló fa Olúwo sílẹ̀ lẹ̀ láti lè jẹ́ kí ẹni ẹ̀tàn jẹ ẹni èké ẹni ìkọ̀sílẹ̀ tó tan Olúwo jẹ áńgẹ́lì yẹn tàn jẹ ó dẹ̀ bọ́ síta ṣé ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ lẹ́rí ṣé ó ṣe rí ìyàwó ẹ̀ pé Ọọ̀ni of Ifẹ̀ rí ìyàwó òun ó gbé sótẹ́ ṣé ìyàwó ẹ̀ just left home after 9.5 years going to 10 years now ló ti kúrò lẹ́yìn wáyé ló ti fẹ́ ìyàwó mi the story is not coming out oh my God ìtàn yẹn kò ṣe kí ni o kò jáde síta Olúwo ṣe wàá rí ní ọ̀sán gangan ó ṣe wàá sọ wípé èèyàn kan bá ìyàwó sùn ó gbé ìyàwó lọ sótẹ́ wàá rí pé ẹ̀mí atanijẹ ni ẹjẹ́ kàkà 1 King 22:22 ó ní Olúwa sì wí fún pé báwo ó sì wí pé èmi ó jáde lọ èmi ó ẹjẹ́ ká wò láti 21 ó ní ẹ̀mí kan sì jáde wá ó sì dúró níwájú Olúwa ó sì wí pé èmi yóò tàn án Olúwa sì wí fún un pé báwo ni ó sì wí pé èmi ó jáde lọ èmi ó sì dá ẹ̀mí èké lé ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀ ó sì wí pé ìwọ tàn án ìwọ ó sì borí pẹ̀lú jáde lọ kí o sì ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ gbọ́ ní 23 ó ní ǹjẹ́ nísinsìnyí kíyèsí Olúwa ti fi ẹ̀mí èké sí ẹnu àwọn wòlíì rẹ̀ wọ̀nyí Olúwo ó ní Olúwa sì sọ ibi sísọ nígbà náà ni Sádérékì ọmọ Kínánì súnmọ́ ó sì lu Mákálíkì ní ẹ̀rẹ̀kẹ́ ó sì wí pé ọ̀nà wo ni èmi ó gbà lọ kúrò lọ́dọ̀ mi láti bá a sọ̀rọ̀ Ṣẹ́líkì sì wí pé kíyèsí ìwọ rí ilé ọjọ́ náà nígbà tí ìwọ ò lọ àti níwájú ìyẹ̀wù dé ìyẹ̀wù láti fi ara rẹ̀ pamọ́ ọba Ísírẹ́lì sì wí pé mú Mákálíkì kí o sì mú un pamọ́ sí ọ̀dọ̀ Ámọ́nì olórí ìlú àwọn Sódómù jọ́sọ́sìn ọba kò sì wípé báyìí ni Olúwa wí ẹ fi eléyìí sínú túbú kí ẹ sì fi oúnjẹ ìpọ́njú àti omi ìpọ́njú bọ̀ títí èmi ó fi padà bọ̀ ní àlàáfíà ṣùgbọ́n gbogbo àwọn èèyàn lónìí ẹ máa sọ wípé nígbà tó lé ìyàwó ẹ̀ jáde ìyẹn sọ fún will you hear the statement of that lady he told us that enemy you want to follow enemy who is enemy our enemy náà ni enemy who is enemy do you see enemy today is created enemy by herself lónìí ó gbéra ó lọ sọ pé Ọọ̀ni of Ifẹ̀ ó fẹ́ ṣe báyìí ó fẹ́ ṣe báyìí ó ṣe báyìí and now the lady now come out and debunk everything today àwọn kan jáde ẹ̀ ń sọ pé it's a trap yes see ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ Ọọ̀ni Ọ̀rìnlẹ̀ṣà kábíyèsí o sorry I would like people say that Ọọ̀ni of Ifẹ̀ should come out and come and say something hey I will advise you that you should not come out my own thing that you should not come out ẹ bá mi share ọ̀rọ̀ yìí ìwọ tó ń bá mi share ọ̀rọ̀ yìí ó ní gbé ọmọ sí ní orúkọ Jésù ẹ̀mí àtànijẹ má gbàdúrà fún gbogbo èèyàn kẹ́ tó lọ ẹ̀mí àtànijẹ ò ní wọnú ẹ̀ ẹ̀mí ìparun ò ní wọnú ẹ̀ ìwọ tó ń gbọ́ mi this program is not too long but I will still quiet but I want to say the same thing about Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni Ọ̀rìnlẹ̀ṣà God bless you daddy may God bless you babalẹ̀ Yorùbá gbogbo ẹ sà Ọlọ́run sọ̀rọ̀ nípa tiyín náà ẹ mọ̀ pé ẹ ti mọ̀ mí bẹ́ẹ̀ tí máa wo program mi ọjọ́ ti pẹ́ I will always stay on my points sir bí ìdẹ̀kí ń dà yànyàn kì í rán mi níṣẹ́ ògèdè gbé agbógungbòrò adìkankan lójú ogun happy Sunday to you. Ìtí mo tún àti sọ ni pé Ọọ̀ni ìwà ti ń sà the same effort kan náà ibi kan náà lẹ́jọ́ ṣe sí. èèyàn kan wà ní Canada remember èèyàn kan wà ní Canada young lady like that mi ní sọ ju bẹ́ẹ̀ lọ but lónìí you deny him that you didn't know her. nípasẹ̀ lady tẹ́yìn náà sọ pé yìí náà mọ̀ wọ́n lẹ́yìn yìí o oh my God Ọọ̀ni of Ifẹ̀ ẹni tẹ́ sọ pé èyí ò mọ̀ lé ní ìmọ̀ yìí ní Canada yìí tọ́lọ́run bá dìde tí ìjà yìí bá tẹ̀síwájú ní ṣé tí pásítọ̀ Olúwa lọ́lẹ̀ rí dẹ̀ sọ tẹ́yìn tó gbogbo yín fún tẹ́ flaflaflafla ẹ̀ rí i pé ìwà tí ẹ̀yin àwọn ọba wọ̀nyí ń wò is so bad kí ló dé tí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ fẹ́ di olórí why do you like to become a queen that is why you fall hard ìgbà ibi tẹ́ ń gbé ṣubú sí ayé àwọn ọba wọ̀nyí nìyẹn gbogbo àwọn ọba yìí wọ́n tú ara wọn ká sórí social media there are many over there gbogbo ilẹ̀ fẹ́ gbẹ́rù kẹ̀lẹ̀ dání olórí ọba
ẹ wá ń wá àwọn ọba kiri ẹ̀dẹ̀ ń kó nǹkan ìní yẹn dànù. Àwọn oníwà tútù oníwà pẹ̀lẹ́ àwọn ẹwà ẹlẹ́yẹlé ó wà nílẹ̀ fún yín. Ṣùgbọ́n àwa táyìn wá kiri àwa wòlíì àwọn ọba àwọn ilẹ̀ wá àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti ga àwọn ilẹ̀ wá káàkiri àwọn tó ti wà lókè kásá lè rí pé kẹ́ lè dálé irun wọn rú ẹ̀dẹ̀ màpá ti níyàwó. You want to come to their life and spoil their lives. Why? I will let everybody to know. Ṣé àwọn ọba iná wá fún yín ni àbẹ́ ilẹ̀ wá fún wọn? You see king and many kings ni mo máa wà I'm inside one group. Mo wà nínú group kan tó jẹ́ pé young lady ló wà ń bẹ̀ tán search for husband tán ti bímọ méjì bímọ mẹ́ta. Àwọn ọba tán wà ń bẹ̀ they are more than 50 tó wà nílẹ̀ Yorùbá yìí. They are deceiving you, packing your money. I will always feel look at them. Sometimes they will call me meeting to hide in the same group and lọ́jọ́ kan kà tiẹ̀ who is this? What is this woman? Mo ṣáà mo kọ́kọ́ rò pé àwọn fake ọba ló wà ń bẹ̀ later ni mo rí pé àwọn rí mo yá log out. Nígbà tó yá lẹ́yìn bí oṣù bíi mẹ́fà oṣù méje they are now coming for me. Àwọn èèyàn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí pè náà dáàdì ẹ bá wa gbàdúrà sí ọba ló wọn fẹ́ wọn dáàdì ẹ bá gbàdúrà gbogbo program tẹ́sán wọ́n á ṣe program kan online nígbà yẹn nínú group ní group ń form group yẹn wọ́n wá rí fight àwọn èèyàn wá jẹ́ Zoom program wọ́n sọ fún wọn nínú seminar yẹn pé ṣé ó di dandan kẹ́yìn tẹ́ wà ní Canada America kẹfẹ́ ọba àìmọye nínú yín náà tó jẹ́ pé tẹ́ bá gbọ́ pé èèyàn kan fẹ́ lọ jọba all your property all your thing you will sell it and sponsor the person tí ó bá wá padà jọba wá disappoint yín. Look at what is going on àti nínú olúwo ṣé ọba nìkan ló yẹ kẹ́ ẹ máa kówó yín lé lọ́wọ́ the person that came from abroad ẹ̀yin obìnrin single lady tẹ́ bá ti gbọ́ pé èèyàn kan dé láti ìlú òyìnbó ẹ̀ ti gba ara yín lẹ̀ wọ́n ti bá yín sùn ẹlòmíì wọ́n ti fún lóyún sàrà. I will advise you stop nonsense. Stop nonsense. All these king, they are dribble people. They have their own personal wife at home. They are 419. That is why you see they are killed themselves because of that post. Okay, where they are sending money they are using. That is why I want everybody to surprise. Tell about it, yeah, Ajínigbé. Tell my sponsor Ajínigbé Nigeria. There will be a want to go the Leoni Le Baba one. Tamani Le Baba one. One Lashe. One of Bogologu. They will sell somebody's land. One Mapache Spila. One Madu. One Machine Tongue. They will not be using assassin. One Madu. One Mata. Kia Wokasha Maloma to the Ebony and Oba waiting you what you want no. After that, the most important job they are doing is they are fraud people. Oba woni elo Sasha Oba. Mo sọ fún Jẹ́ kí fọwọ́ sọ̀yà. Mo kà máa fi ọ̀pọ̀ kan lẹ́mí ìfẹ́ dárúkọ ọba yẹn. Ìyàwó tó yẹ kí n fẹ́ ọba ló padà gbà torí pé ó lọ sọ fún ọba. Bọ̀tọ̀ ọ̀rọ̀ yẹn ò títò. Ẹ má jẹ́ ká máa lọ bẹ̀. Hallelujah. Ẹ má jẹ́ ká lọ síbẹ̀. Ẹ má jẹ́ ká lọ síbẹ̀. Ọjọ́ yẹn fọjọ́ ọ̀rọ̀ yẹn náà ń bọ̀ wá. Nígbà tí Ọlọ́run bá máa gbé. Kì í ṣe pé a ò lè ṣèkà fún wọn. Ṣùgbọ́n ọjọ́ ẹni tí padà lọ́kọ̀ tí kò padà tẹ́. Gbogbo tí mo sọ lénìí many things people are doing. Èyí lè fi ọwọ́ ara yín fà á. Ẹ má ṣe sí Ọlọ́run. Mo bẹ̀ ẹ̀yin blogger. I advise all the bloggers to listen to me. Please don't contribute nínú ọ̀rọ̀ Olúwo. Mo bẹ̀ yín ìjọba wàhálà àti ìdààmú Ọlọ́run kò ní dé bá yín. Èyí tẹ́ ti bá wí yẹn ẹ fi wọn àtàwọn ọba lẹ̀ ká yanjú ẹ̀ fún ara wọn. It's set up. Wọ́n fẹ́ fọkàn wa divert ọkàn wa kúrò nínú ìrìn àjò àṣeyọrí ni. I beg you in the name of God. Ẹ fi Olúwo sílẹ̀ mú àti Ọọ̀ni of Ifẹ̀. Ohun tán jọ jẹ ló ń yọ àwọn méjèèjì àti ọba Elégùṣì. They know what is going on pertaining that lady. Wọ́n jọ fà mára wọn lọ́wọ́ ni. Olúwo know what is saying. But torí pé olè ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. Ọ̀rọ̀ mi lè má wọ̀ ẹ́ létí when you are hearing me. Ṣùgbọ́n I'm telling you the facts. Olè ló ṣe kí ni o ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. Right then, many things they are doing. Ìwà ibi tó wà lọ́wọ́ wọn ó pọ̀ ju nǹkan tí à ń pè wọ́n lọ́ba lọ. Okay, oyè tẹ́ ń jẹ. How much do you? Owó yẹn kí náà fi ṣe láàrin ìlú. Wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run wọ́n bà ara wọn jẹ́ lónìí. But torí pé ó jẹ́ ọba ìlú tiẹ̀, that is why you are defending them. But tí èèyàn kan bá jáde lọ́la tó bá ní Ọọ̀ni of Ifẹ̀ ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ẹ ló parọ́ kò dẹ̀ parọ́. I have many evidence with me here. Mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ètò Olúwo ṣe àìmọye àwọn ọba mi ìyàtọ̀ sáwọn ọba tó ṣe jẹ ṣe bí kan lẹ́rí kan tì mọ́ lẹ́yìn gbàgbé sẹ́wọ̀n lẹ́yìn ní Amẹ́ríkà ìwà àwọn ọba wọ̀nyí ṣé ó dàbí ọba kékeré tó jẹ ní side Ondo State ọmọ ilé ìwé ni kò tí ì mọ anything wọ́n dẹ̀ lọ mọ́ dẹ̀ fi jọba why you can't be doing that ṣùgbọ́n gbogbo àwọn tó wá láti ìlú òyìnbó òun lè fẹ́ fi jọba because they have money owó tán kó fún yín tán fi ra mọ́tò fún yín ẹ wọ Aláàfin Ọ̀yọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀sìn ó lọ ra mọ́tò torí pé báyọ̀ fẹ́ gbẹ́jọ́ wọn lọ sí kóòtù ń gbọ́ kán fẹ́ gbé wọn lọ kóòtù wọn ṣe gbé wọn ṣàwò ó lọ ra mọ́tò ẹ wọ adúrú mọ́tò tó lọ ra where the king see the money tó ra brown news Toyota car brown car
tó rà fún àwọn Ọ̀yọ́mèsì ibo ló ti rí owó yẹn which deal she do ibo ló ti fẹ́ rí resort owó yẹn padà kí ló gbójúlé tó fẹ́ fi resort owó yẹn padà gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin pàápàá jùlọ ọmọ ilẹ̀ Yorùbá I sit down and thinking ọbí ìdẹ́sìn Ọlọ́run tẹ́ ń kírun ní wákàtí àtàwọn tá à ń pe orúkọ Jésù tá à ń pe orúkọ Ọlọ́run ànábì tá à ń pe orúkọ Jèhófà àtẹ̀yìn tẹ́ ń ṣiṣẹ́ ṣe tẹ́ ń pe eriwo ya àjàgbó àjàtọ́ jẹ́ have you asking your God a day that God I want to know pertaining this person are you asking God ṣé ebèrè wá wọn ní ọwọ́ Ọlọ́run bí ẹ jẹ́ ká fi ohun gbogbo sí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ fàájú bẹ́ẹ̀ lọ wọn ò lè gbéra wọn lọ sí court they are idiots ṣùgbọ́n tí Olúwo ò bá ṣọ́ra mo fi títóbi Ọlọ́run nítorí Ọlọ́run fi hàn ní wọ́n máa yọ lọ́ba go and sign it down wọn máa dá tí Olúwo ò bá ṣọ́ra Ọlọ́run sọ wípé wọ́n máa yọ Olúwo kúrò nínú ọba nítorí pé Ọlọ́run ló fa ìjọba rẹ̀ ya gbogbo tó ń fi ẹnu rẹ̀ sọ pé Ọlọ́run lòun sìn ọba Ọlọ́run lòun ṣe yẹn gbogbo nǹkan burúkú ni Olúwo ń ṣe nísàlẹ̀ lóòótọ́ ni ọ̀fìfẹ́ ní tiẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ṣùgbọ́n don't support Olúwo mo ti sọ nǹkan gbogbo nǹkan tọ́lọ́run Olúwo ṣe fún wa a lè ti kà á jáde nínú Bíbélì áńgẹ́lì àtànijẹ lọ́lọ́run rán sí tó lọ tàn jẹ tó fi ẹnu ẹ̀ sọ̀sọ̀kúsọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà mà kò fẹ́ lédi yẹn náà wọ́n máa sẹ̀tà ara wọn ni tá a bá rí pé Olúwo kí náà pé ọba Elégùṣì Rashidi labi kí ló pẹ Elégùṣì Rashidi ọba Olúwo àti Ọ̀rìnìṣà they are friend before ẹ lọ́wọ́ story wọn ọ̀rẹ́ ni wọn o they know their self very well wọ́n dẹ̀ máa kankan tá ń ṣe ní kọ̀kọ̀ by their self but nígbà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta Olúwo record obìnrin náà record they know what they are doing ó ní nǹkan kan tó pa wọ́n pọ̀ lábẹ́ ilẹ̀ táwọn fẹ́ sọ fún ayé ó ní nǹkan kan tó pa wọ́n pọ̀ táwọn fẹ́ sọ fún ayé ẹ rí i pé Ọọ̀ni of Ifẹ̀ àti ọba Elégùṣì they are fighting before ó tó di pé wọ́n settle ara wọn but it's not today àṣírí gbogbo àwọn ọba wọ̀nyí ó wà lọ́wọ́ mi o mo dẹ̀ ń fẹ́nu sọ fún gbogbo yín gbogbo àṣírí àwọn ọba wọ̀nyí ó wà lọ́wọ́ mi o mo sọ fún yín tí Ọlọ́run bá sọ nípa àwọn ẹ fi wọ́n sílẹ̀ kájọ tẹ́ kò sí ètí òní ẹ̀tẹ́ nínú wọn I can praise wọn ni ẹ kàn rí wọn dẹ́ hail wọn ni they are useless people I can tell you the crowd mi ò tọrọ owó lọ́wọ́ anybody wọn mi ò tọrọ pé kí n ga lọ́wọ́ wọn àwọn kọ́ ló máa sọ mí di ìyàrá mi ò jẹun mi ò jẹun mo believe in that prophet I have Ọlọ́run ló sọ mí di wòlíì àjíǹrere ni mí mò ń wàásù káàkiri ni mo mọ iye ọdún tí mo gbé nínú aginjù kí tó di ènìyàn mo mọ iye ọdún tí mo gbé nínú aginjù kí tó jáde mo fọ́ lójú lódìdí ọdún márùn kọ́lọ́run tó ṣí ojú ọyọ̀ kan kí tó máa fi ríran mi ò dẹ̀ ní sọ àbòsí fún ẹni kúlùkù nínú ayé tí mo ṣe máa sọ òtítọ́ mi tí máa fi lélẹ̀ Ọlọ́run máa mọ̀ mú Olúwo tó fi ṣẹ̀sìn áńgẹ́lì àfiniṣẹ́ torí pé àwọn èèyàn àwọn babaláwo inú yá máa dùn pé àṣàṣe yín ló mú Olúwo no Ọlọ́run fúnra rẹ̀ ló sọ pé gbogbo ohun tó ń sọ ní orí òun pé òun Ọlọ́run lòun sì ẹ̀pa ẹbọ rẹ ẹ̀pọ̀ ìṣàyẹ̀ ó ló tún padà sí díẹ̀ ní kọ̀kọ̀ ayé òtí náà ó ní ó padà sí díẹ̀ ní ìkọ̀kọ̀ ó lo àwọn nǹkan tí kì í ṣe ti Ọlọ́run ète mo ti kà fún ẹ lọ́kàn nínú ìwé òwe orí 6 láti ẹsẹ̀ ìkẹrìndínlógún dé ìkọkànlélógún that is Proverbs 6 chapter 16 to 19 tẹ́ ẹ bá dẹ̀ wo ibi tí ẹ̀mí àtànijẹ́ ti bẹ̀rẹ̀ fún that is 1 King 22 ó lè bẹ̀rẹ̀ ní 23 Ọlọ́run fúnra rẹ̀ ló rán ẹ̀mí àtànijẹ́ sí ọba Áhábù la rán irú ọba yẹn sí ó lọ fi àṣẹ sí ẹnu àwọn wòlíì bẹ́ẹ̀ ló fi sí ẹnu àwọn àfáà kan ó fi sí ẹnu àwọn mufti ó fi sí ẹnu àwọn pásítọ̀ ó fi sí ẹnu àwọn wòlíì ètò àtẹ̀lé Olúwo láti di síbẹ̀ come out sá ẹ jáde sá Ọlọ́run wà lẹ́yìn yín Ọlọ́run ló fi sí yín lẹ́nu tẹ́lẹ̀ parọ́ tí ẹ̀mí ẹ̀dẹ̀ tàn yín I come out mo sọ fún ẹ I'm the one I can declare to the world today I love what Olúwo is doing before torí pé ó sọ pé òun ò wá ẹbọ ó gbà fún Christianity ó confront again ẹ jẹ́ ká everything wà open ẹ má jẹ́ ká máa pa ènìyàn mọ́ ẹ jẹ́ má jẹ́ ká máa pa èèyàn mọ́ ẹ jẹ́ má jẹ́ ká máa ṣòro ká máa sọ pé àṣẹ ìtaka ókè tẹ́ ẹ sí orò káàdì kẹ́ má ṣòro kẹ́ẹ̀dẹ̀ mẹ́yàn lóru kẹ́ pa kẹ́ má tẹ̀jẹ̀ aláṣẹ sílẹ̀ I love it and I pray for Olúwo always but nígbà tí ọ̀rọ̀ yìí wá jáde mo wá sọ fún Ọlọ́run pé Olúwa ó kọ ohùn sí mi lẹ́nu kí ló mú ẹ̀tẹ́ àti àbùkù bá Olúwo àti gbogbo rádaràdá tó ń ṣe yìí Ọlọ́run ò sọ pé ó ń ṣàgbèrè kò Ọlọ́run God is not complain tó bá sọ pé Olúwo ṣàgbèrè ó fẹ́ ibu difference ìyàwó ọba Solomoni ṣe bẹ́ẹ̀ Dáfídì ṣe jù bẹ́ẹ̀ lọ ó pa ènìyàn Dáfídì pa ènìyàn torí ìyàwó òun ló padà bí Solomoni I'm not against him ọba ni ṣùgbọ́n mo bá bó ṣe bá Ọlọ́run sọ̀rọ̀ I pray for him very well Olúwo yẹn I pray for him very well when you were talking about ẹni tó gbàdúrà fún Olúwo jù I'm the one mi ò dẹ̀ lọ sáfihàn rẹ̀ ní kò sígbà tí mi kì í lọ sínú Ìwó láti lọ pray nínú Ìwó mo lọ pray dáadáa nínú Ìwó even Iléyá tán ṣe tán ìwọ wà nínú Ìwó
before it actually year before la mo wà nínú Ìwó, somebody that know me there that know me gosh right me lo máa lò 3 days of 4 days mo lè drive àwọn local hotel tí mo máa sùn sí. I pray a lot in Ìwó for this Ọba láti má ṣubú. Ṣùgbọ́n nígbà tí irú ìrìn àjò yìí jáde, all my friend dájọ́ papọ̀, they called me daddy kí ló ṣẹlẹ̀, wọ́n pè mí lórí òkè Aláṣeyọrí, mo wà nínú program mi pé daddy ẹ̀gbọ́n tí kábíyèsí sọ ni mo ní mi ò tí ì wo social media, I was watching this. Ṣùgbọ́n nígbà tó di àná mo wà nínú àwẹ̀ àtàdúrà fún ìparí oṣù, ẹnu bíríbírí tí mo wà mo jáde fún àdúrà ní Olúwa Ọlọ́run ọmọ ogun kí ló ṣẹlẹ̀. Ọlọ́run ní èmi ni mo fa ìjọba rẹ̀ dá, mo fẹ́ jẹ́ kí o mọ̀ pé Ọlọ́run ni èmi ń ṣe, èmi ni tí ń jẹ́ èmi ni. Mo wá rẹ́rìn mo ní thank God Olúwa ó ṣe. Kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú òun àti Ọọ̀ni of Ife? Everybody mark what right Ọọ̀ni of Ife sí ẹ, ó ní ó ń sin òrìṣà bíi tiẹ̀, ó ń sin òrìṣà ẹ̀, ó ń sin gbogbo ayé dẹ̀mọ̀. He declares ẹ̀ kò jẹ́ òṣọ́ká kò sì jẹ́ òṣòkò. Ṣùgbọ́n ní Olúwo is a deceiver in the presence of people. You believe he's serving me because you are still praying for him. That is why ẹ máa rò pé èmi wà lẹ́yìn mi sí lẹ́yìn alábòsí o. Ó wá fi the story of Olúwo from beginning to the end. Olúwo lie a lot. Ẹ̀gbọ́n tí Olúwo sọ, Olúwo ní pásítọ̀ kan wá látàkúrẹ́, mi ì tí fẹ́ sọ nípa yẹn rárá. Olúwo wá sí occasion kan ní Ìwó, ó ní nígbà tó ń lọ ó náà yìnbọn sí pásítọ̀ yẹn. Ẹ lọ wo program yẹn, ẹ lọ bèrè lọ́wọ́ pásítọ̀ yẹn kí ni pásítọ̀ yẹn wá ṣe ní Ìwó, kí ni òun àti Olúwo jọ ń ṣe káàkiri. Ẹ lọ bèrè lọ́wọ́. It is time tí wọ́n bá ti fẹ́ tẹ́ ẹni kí ṣìgìdì wọn lọ sódò kan lógún ni o. I will say every máa tá ṣeré gbogbo wọn síta. That is it. But gbogbo nǹkan ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ẹ̀yin ajínrere in the whole world stopping to embarrassing God. Ọlọ́run sì wá síbẹ̀. Èmi ò sọ pé innocent ni mí, I've told you before, but mo mọ Ọlọ́run, ọmọ Ọlọ́run lè ní í ṣe. Hallelujah. Jọ̀ọ́ mo bẹ̀ ọ́, súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kò lè súnmọ́ bọ́lọ́run lájà, ẹ̀ṣẹ̀ ló mú yàpá wá, dágbére fẹ́ ṣẹ́ ẹ kó bá lè máa pọ́ súnmọ́ bọ́lọ́run lájà, ó lè rójú rere rẹ̀. That is it. Obìnrin yẹn ti rí àánú gbà. Ṣé ará Canada ọyọ kan yẹn ṣe rò pé òun nìkan ló bímọ fÓlúwo ni? Òun nìkan kọ́. Àwọn pípù yìí jẹ́ kí n sọ Olúwo Ọọ̀ni of Ife Elégùṣì ibo náà ti ń rówó wọn. Àwọn tó wà ní Canada ni everybody mo ti sọ síwájú ẹ lọ wo program yẹn, mo ní ẹ̀yin tẹ́ wà ní Canada yìí yọ́yọ́ ń gẹ̀ they want to become olórí. Ẹ bá ti fọkọ tẹ́ẹ̀tì náà kọ́ tẹ́tí bímọ méjì ọyọ kan, àwọn tẹ́ẹ̀tì kẹ́ fẹ́ single man àbí kẹ́ fẹ́ ọkùnrin tó wà reliable, ẹ máa wá star kiri àwọn ọba, you want to become olórí. I can tell you category àwọn bíi mẹ́jọ ni mo ní lọ́wọ́ báyìí tá ń gbàdúrà. Ibo náà fẹ́ wọ̀? Ilé Aláàfin Ọ̀yọ́. With their money, with their hotels, àwọn mẹ́jọ. Ìyàwó Aláàfin àbí kí lórúkọ ọba Aláàfin, sorry I'm not using to that their name because mi ò fẹ́ máa mọ̀ fún àwọn ọwọ́ adé kábíyèsí o. Òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọba Ati Gba kábíyèsí o. Kádé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀. Ọmọọba ló ń kí ọba o. Wòlíì ni mí ò gbọdọ̀ dọ̀bálẹ̀ fọba, but mo lè ṣe adé kábíyèsí o lórúkọ Jésù ẹ̀rọ dèbí àwọn. That is you see gbogbo èèyàn. That is àwọn mẹ́jọ mẹ́jọ ni mo ní nínú rẹ́kọ̀dì mi ní my phone here, nínú fóònù mi bí. Àwọn mẹ́jọ ni mo ní ló jẹ́ pé and they didn't know themselves of different places from Canada. Àwọn márùn láti Canada, ẹnìkan láti US, àwọn méjì tó kù láti UK, and they are from Ọ̀yọ́. They are praying always. Àwọn kan wà tí wọn ò tiẹ̀ tí ì dé pé ọwọ́ adé gbọ́dọ̀ fẹ́ àwọn dáàdì ẹ má bá wa gbàdúrà pé ẹ bá wa gbàdúrà ṣe ọkọ wa lọ́wọ́ adé. Mo kà rẹ́rìn. Many people called me èèyàn mẹ́jọ. Wọ́n á rẹ́rìn mú ká wọ́n báyìí pé àwọn ọmọ people wọ̀nyí when will he tell them that okay o be going. Àwọn tán fẹ́ bàbá wa Lámídì lánàá dà pé àdẹ. Ṣùgbọ́n èso ara yín. I'm not mocking of you o, mi ò bú yín o, ní orúkọ Jésù mi ò bú yín o. Ṣùgbọ́n mo sọ fún yín, a reliable person ṣì wà tẹ́ lè fẹ́. Ẹ má embarrass ara yín. Àwọn ọba gidi wà tẹ́ lè fẹ́. Àwọn ọba kan wà tẹ́ lè fẹ́ tán lè gbà yín. A young king kábà lóńdó tí ò tẹ̀ tí níyàwó rárá. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí bímọ rí ẹ pọ̀ sí ọba yẹn kẹ́tún ṣe she will love you. Mi ò rí o, mo kà máa ń rí lórí social media mi ìdáàfin yẹn, but I pray for him very well, he's my brother because I come from Ondo State. Ẹ bá wọn rìnrìn àjò, ààrẹ wọn ọba mi ìtàn wà òkè, tán lè tẹ̀lé bá rìnrìn àjò. That is ní òní kẹ́ má fẹ́ ọba o, ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ ẹni tó bá fẹ́ ọba gẹ́gẹ́ bí ọmọ yẹn ṣe sọ yẹn
o fẹ́ wọlé ọba tó lè jáde ó ìyàwó ọba ò kì í jáde anyhow you cannot be going any party anyhow o fẹ́ lọ sí ibi tá fẹ́ tọ́jú ẹ̀ pamọ́ ni you have that one believe in that lórúkọ Jésù a ó jọ ṣe débi rẹ̀ ẹ gbé ọ̀rọ̀ yìí mo bẹ̀ wá ẹ̀yin tẹ́ wà lórí Facebook ní kaníkẹ́ lọ gbé because ti YouTube admin ti lock ẹ̀ fún mi máa bọ́ ṣe ń ṣe wọn náà ti ṣe kíní kan sí pé ọ̀ràn nílé pick ẹ̀ ọ̀tórí Facebook yìí ẹ pick ẹ lọ play ẹ̀ kí Olúwo gbọ́ ó lè rí èmi pé wòlíì ọmọ Ọba Olu àlùjànnú ti gbé nínú àpáta tí ń dúkọ̀ lùkọ̀ lójú tí ń bẹ lórí àpáta tẹ́nìkan ò lè dojúkọ ìjì látẹ́nìkan ò lè gbé mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run àná bíbí ìgbélé máa gbátẹ́gùn bíbí ìgbátẹ́gùn máa gbé wéèkì kásíkásí èmi lẹ́jọ́ ńlá tó ń da gbogbo ìlú láàmú gbọ́ dáadáa dáàdì mami ẹ jẹ́ kí a fi ọ̀nà Adéwọlé Àjọkẹ́ Florence mami God bless you that is gbogbo nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká fi ètò wa sí Ọlọ́run lọ́wọ́ má dá sí ọ̀rọ̀ Olúwo Ọlọ́run má sí I told you Ọlọ́run má sí ọ̀rọ̀ Olúwo ó fẹ́ fi Olúwo ti ṣe àwọn ìkankan ní ìkọ̀kọ̀ tó jẹ́ pé ó lè pa ọmọ ilẹ̀ Yorùbá lára wọ́n tó ti tàn wá jẹ lórí ìfẹ́ pé òun sin Ọlọ́run òun ò sí òrìṣà wọ́n tó ń fi ayé wa gbogbo Olúwo fẹ́ jẹ́ kí bá sọ àṣírí tó wà mẹ́ Olúwo fẹ́ fi ogun já ilẹ̀ Yorùbá Olúwo fẹ́ fi ṣe kí ni ó fẹ́ fi ogun já ilẹ̀ Yorùbá but I'm not going too much of this program I will quit on this place may God will bless you really one candle God bless you. Yes, truth is bitter, but ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé sílẹ̀ I'm coming from the battle. Kí Olúwa kó darapọ̀ mọ́ yín. Gbogbo ènìyàn gbàdúrà yìí òkè tó máa lọ. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa ẹ̀mí atanijẹ má jẹ́ wọnú mi. Ẹ̀mí amúniṣiṣẹ́, ẹ̀mí atanijẹ ó lè wọnú wòlíì. Á dẹ̀ sọ ọkọ rẹ di ọ̀tá ẹ̀. Á sọ olùrànlọ́wọ́ rẹ di ọ̀tá ẹ̀. Wàá sọ fún Ọlọ́run, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹ rí pé atanijẹ tan Olúwo jẹ, ó sọ gbogbo àwọn olóore rẹ̀ ó sọ dọ̀tá ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ọba tó fi jẹ àwọn náà come out there apologize for people. Ó ní wọ́n ṣe ní dẹ́lẹ̀kẹ́ ṣe ti dẹ́lẹ̀kẹ́ can you imagine? Please pray I want everybody to pray for Olúwo, pray for everybody, pray for yourself. Olúwa gbogbo ẹ̀mí atanijẹ tó wọ ilẹ̀ Yorùbá Olúwa gbé jáde ẹ̀mí atanijẹ lẹ́fi tó tàn gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ tẹ́ fi yan Tinubu as a president. Look at where we are facing today. Ọ̀rọ̀ mi máa bí yín nínú but when you are not listening to the truth ẹ gbàdúrà ẹ sọ fọ́lọ́run Olúwa gbogbo ẹ̀mí atanijẹ tó wọnú mi ẹ̀mí ni wọ́n bá mi fi náà lé jáde ẹ̀mí atanijẹ tó lè wọnú ayé mi ó lè kó wọnú pásítọ̀ ẹ lọ́la tí ò bá gbàdúrà ó ní mo ṣe máa sọ pé gbogbo ìgbà tí mo bá ń lọ lórí ètò máa lọ pé ẹ má ní kí n má kú ẹni má ní kí n má rùn ẹ máa sọ fún Ọlọ́run pé kí ọfà àṣìṣe kó má ṣe bà mí lórúkọ Jésù ọfà àṣìṣe ò ní bà ẹ́ ọfà àṣìṣe ló bà Olúwo àwọn aláwọ̀ àwọn oníṣègùn wọ́n bẹ̀rẹ̀ sí fly up there will be dancing that àṣìṣe ti bá àwọn náà wọ́n ṣaṣẹ́ sí lára look at that lórúkọ Jésù ọfà àṣìṣe ò ní bà gbogbo yín o ẹ ra àánú gbà oyọyọyọ gbàdúrà màmá gbàdúrà Jésù Olúwa wa tún gbàdúrà lẹ́ẹ̀kan gbogbo ẹ̀mí àṣìṣe tó wọnú gbogbo ẹ̀mí àṣìṣe àti atanijẹ tó lè wọnú ọmọ àbí aya àbí ọkọ àbí olóore mi tó lè kẹ̀yìn sí mi Olúwa fi náà lè dà ó yẹ gbàdúrà bó aláṣẹ ọ̀run Jésù ayérayé ọba tó kọ̀ nípa tẹ̀gbọ́n Ọlọ́run tó ní májẹ̀mú mo ti jíṣẹ́ rẹ sí gbogbo ayé Ọlọ́run tẹ̀lé ọ̀rọ̀ rẹ mú ọ̀rọ̀ rẹ jẹ́ kó yé àwọn ènìyàn má jẹ́ ká gba ọ̀rọ̀ rẹ sódì lẹ́nu mi Ọlọ́run jẹ́wọ́ ara rẹ Olúwa jẹ́ bí ọ̀rọ̀ yìí ti jáde jẹ́ kó ṣe àtúnṣe sí ilẹ̀ gbogbo Yorùbá jẹ́ kí àánú rẹ ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run Olúwa àṣìfẹ́ rẹ ìjẹ́ mo ti jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí Olúwa tó lùgbà mo ti sísọ ọ̀rọ̀ rẹ sínú gbogbo ayé má jẹ́ kí àdúrà wa kó di ẹ̀ṣẹ̀ má jẹ́ kí àdúrà mi kó di ẹ̀ṣẹ̀ níwájú rẹ Ọlọ́run ìwọ ló ní ká máa gbàdúrà fún àwọn olórí kí a bá lè rí ìlú onígbàdúrà fún Jerusalem náà kẹ́mi kí n bá lè ṣe rere mo gbàdúrà fún yín o gbogbo orílẹ̀-èdè tó wù kó gbọ́ mi pátápátá ní gbogbo àgbáyé ẹ ó ṣe rere ẹ ó kó èrè oko wálé ẹ ò ní dààmú gbọ́ mi ní orúkọ Jésù Kristi Olúwa wa orúkọ mi ò yí padà wòlíì ọmọ Ọba Abíọ́dún ni mò ń jẹ́ ó yọ ọlọ́lá kò yí ọ àbí àwọn kankan ò tó àwọn kankan kọjá kò yí ọ mo ṣe àwọn program kan ìwọra ẹ lọ wò lórí Facebook àbí lórí YouTube Ọlọ́run yóò darapọ̀ mọ́ ó lè pè mí sórí nọ́mbà yìí WhatsApp mi bí o fẹ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ o dẹ̀ fẹ́ wá sínú group wa fún àdúrà ní wákàtí àdúrà ní ojoojúmọ́ láàárọ̀ lórí Òkè Aláṣeyọrí à ń bẹ̀rẹ̀ láti aago 6 sí aago 8 àbọ̀ láàárọ̀ prayer ni inú group ni ní WhatsApp group ni àti orí Zoom a máa ń wà ń bẹ̀ ní aago 6 ìdájí títí di aago 8 lórúkọ Jésù wà á dẹ̀ ra ànúgbà lórí Òkè Aláṣeyọrí ní ìlú Pápá lọ́nà Ìláró ó bá ti dé Pápá ó bá jẹ́ Abẹ́òkúta ó bá jẹ́ Kòtìbọ̀ wọ mọ́tò Pápá bọ́ọ̀lẹ̀ ó bá jẹ́ Ṣàgámù ó jẹ́ Bódè bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ sọ fún un lọ sí Ìláró sọ fún àwọn ọlọ́kadà yẹn pé òun lọ sí orí Òkè Aláṣeyọrí tó bá ti dé Kárà ní abúlé Òdúdó wà á ti rí sáńbọ̀dù wà ń bẹ̀ tọ́ wà á rà àwọn tán ta màlúù yẹn náà wọ́n fẹ́ràn jẹ́ kó kì í ṣe àwọn Fúlàní tán jẹ́ èèyàn gbé o èmi wòlíì ọmọ Ọba Abíọ́dún every blessed Thursday la máa ń ṣe program wa láti aago 12 sí aago 5 ìrọ̀lẹ́ mo wà ń bẹ̀ gbogbo tó bá wá ní Ọlọ́run yóò yanjú akíngbà kankan lọ́wọ́ ẹni mú omi àti òróró rẹ ó yóò dẹ̀ fẹ́ wá pọn mi lórí òkè kànga Jacob wà ń bẹ̀ tó máa ń tú àwọn ènìyàn sílẹ̀ lórúkọ Jésù wà á dẹ̀ ra àdúrà orúkọ bí ó yí padà wòlíì ọmọ Ọba Abíọ́dún ni mò ń jẹ́ kọ́ńtàtì wa rèé tó lè pè fún àdúrà àbí ó fẹ́ darapọ̀ mọ́ àdúrà àárọ̀ yẹn gbọ́ nọ́mbà yẹn náà rèé 082 57 45 5803 lẹ́ẹ̀kan sí
082 57 45 5803. Gbọ́ mi bóyá orí TikTok wa o fẹ́ follow wa ẹ lọ follow wa lórí TikTok wa at Ọmọ Ọba Abiodun kí ni mo pè at Ọmọ Ọba Abiodun lórí YouTube wa ẹ bá wa subscribe síbẹ̀ Ọmọ Ọba Abiodun Grace lórí Facebook tó ti ń wò mí Ọmọ Ọba Abiodun Grace Chapel Prayer Ministry orí òkè aláṣeyọrí Olúwa yóò darapọ̀ mọ́ yín mo sọ fún gbogbo èèyàn àti ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi sọ sí ara ẹlẹ́mẹ̀ta pé aláṣeyọrí ni mí aláṣeyọrí ni mí aláṣeyọrí ni mí bàbá aláṣeyọrí ló sọ fún gbogbo èèyàn wípé bí ẹ ti ń lọ nínú ọ̀sẹ̀ tuntun yìí ẹ lọ ṣàṣeyọrí. God bless you. Lọ lórí ètò mi Ìké Ìfẹ́ Olúwa the baby of Oduduwa nation ẹjọ́ ìyẹn bàbá mi á bá mi ra ọjà ẹ bá bá mi ra ohun tí mò ń tà yes fáfàdé yìí tẹ́ bá fẹ́ ra oyin original mo bọ̀ 1 minute yes Ati Gba transfer mo ti move wá sínú fáfàdé yìí tẹ́ bá fẹ́ ra oyin gidi oyin rèé ní ọṣẹ kò gbà ẹ pé wọ́n ti fẹ́ kó tán bẹ́ẹ̀ tí bá sọ fún yín pé ó gbá ski ó mú yes òun lélẹ̀ oyin gidi kò sí country tí mi ò lè send ẹ̀ sí kọ́ lọ́ má mú wa original oyin tó gbá ski tó mú yes oyin original òun lélẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí oyin anywhere tẹ́ bá wà ẹ̀yin mọ́mì ẹ̀yin dádì ẹ̀yin nídìí oyin gidi ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show yàtọ̀ sí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ ìtúwọ̀ àwọn àgbà ẹbí àwọn àgbà arọ́bí àgbélépọ̀tà ẹ̀yọ́nú ọṣẹ ìṣẹ́gun lóníṣiríṣi ohun ní báwo lẹ ṣe fẹ́ wọ sí ṣé gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń wò yìí oníkálukú ní iṣẹ́ títẹ̀ tó máa ṣe oníkálukú ní iṣẹ́ títẹ̀ tó máa ṣe ẹ lọ dira ẹ má wọra yín ní wọn kò ṣe dúró wò àràgbélayé báyìí gan sọ lóhun tó bá ní kó fi ra ẹ̀mí ẹ padà ẹni tó bá dẹ̀ dákẹ́ tayé abẹ́dẹ́kẹ́ ẹni tó bá fi rẹ̀ sílẹ̀ wọ́n á dẹ̀ mú ṣépín nínú ayé mo lówó kò rán ogun o mo mọ̀yàn kò rán ogun o mo ní connection kò rán ogun o kọ́lọ́ má jẹ́ arógun nínú ayé wa kọ́lọ́ má jẹ́ ká ṣe kí ni mo pè kọ́lọ́ má jẹ́ ká rí ogun fún àǹfààní yìí tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual ẹ̀yin jẹ́ èèyàn tó máa ń lá àlákàlá ni àwọn àlá burúkú lóríṣiríṣi lẹ́yìn máa ń lá bíi kẹ́ máa jẹun lójú oorun kọ́ máa bá yín lò pọ̀ lójú oorun ọṣẹ tẹ́ máa fi wẹ̀ lélẹ̀yẹ̀ tún lálá burúkú mọ́ tí ẹ bá ti fi ọṣẹ ìwẹ̀ gbogbo àlá burúkú yẹn ó ṣe kí ni ó bá dópin ẹ bá lálá burúkú yẹn mọ́ ṣe rí àlá a lot of people mọ̀ túmọ̀ àlá jẹ́ nǹkan tó dáa nítorí ó dúró fún ìtọ́ni àlá jẹ́ ìmọ́lẹ̀ tó máa jẹ́ kẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí yín àlá ó máa jẹ́ kí yóò mú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ síyàn either now àbí lọ́jọ́ iwájú ṣùgbọ́n ẹlòmíràn ní alágọ̀járe mo lálàyé mi ò kákún ẹ má ṣe bẹ́ẹ̀ wẹ̀yìn tẹ́ bá ké kàlákún ẹ má kàlákún tẹ́ bá sùn tẹ́ bá jí tẹ́ bá kọ́kọ́ lálàá lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ tó yí ẹ̀gbẹ́ padà tó bá ti jàlá tí ò dá ni ẹ la ẹnu kẹ́ gbàdúrà ẹ ti yé àdúrà ẹ ti yé àlá burúkú yẹn dànù nìyẹn kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá yíra tó bá jẹ́ ṣe lẹ́sùn báyìí tẹ́ fi jí nínú àlá tí ò dá ẹ gbàdúrà bẹ́ ṣe wà yẹn má dìde kúrò lórí ibùsùn yín ẹ gbàdúrà kẹ́ fi gbogbo àwọn àlá burúkú tẹ́ láyẹ kẹ́ fi ré dànù ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ó máa ṣe kí ni ó máa lọ kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá mójútó àlá mi máa lọ farapamọ́ ní ọjọ́ iwájú á wá bẹ̀rẹ̀ iṣẹ́ èyí ò wá ní mọ̀ mo wá ti gbàdúrà kó wá mí ni pé that is the end ṣẹ́rí àdúrà yẹn dúró fún wípé ẹ kọ́kọ́ fi pa agbára ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá lọ máa wá solution sí kó bá má wá ṣe ṣùgbọ́n tẹ bá pa agbára nǹkan tẹ wá fi kíní yẹn sílẹ̀ tó bá pẹ́ á tún padà lágbára padà òun ló máa fi di pé àgbà tí mo dẹ̀ lálàyé mo dẹ̀ gbàdúrà o mi ò mọ̀ pé kíní yẹn máa padà wá ṣe ìgbà tó gbàdúrà ṣó wá koná mọ́ àdúrà yẹn dáadáa ohun tẹ máa fi koná mọ́ ní fún gbogbo ẹ̀yin tẹ máa lálàkàlà mi fẹ́ kí fídíò ìgúnjù ẹ̀yin alálùbáríkà ẹ bá mi ṣe yes ẹlẹ́ni títí ọfà ìwọ tó bá jẹ́ pé ṣe lọ́tẹ́ lọ́fà ọfà yóò ní bá wa kò ní bá àwọn ọmọ wa àìmọye ọ̀nà lọ́fà lè gbà wọlé síyàn lára àìmọye ọ̀nà ọfà lè gbogbo ohun wọlé ó lè gborí ìrìn wọlé ó lè gbanú afẹ́fẹ́ kò síbi tí ó lè gbà sọ gbogbo ẹ̀yin tẹ bá ní ìdáwọ́ nǹkan tẹ lè lò fún ọfà ọṣẹ wà tẹ lè máa fi wẹ̀ fún ọfà bákan náà mo dẹ̀ ní àwọn nǹkan tẹ lè mú fún ọfà láti pa orú ọfà yẹn láti fi ṣẹ́ ogun ẹ̀ ìyẹn náà wà bákan náà gẹ̀dẹ̀ tún wá nìyí yes ọṣẹ ìṣẹ́gun
gbogbo ni ó bá mi ṣẹ́ má ṣe kọkù yes kẹ̀ gbogbo ni ó bá mi ṣẹ́ ọṣẹ ìṣẹ́gun tó mú yes tó gbà ski ṣe láwọn nǹkan ìṣẹ́gun wà lóríṣiríṣi arọ́bí nǹkan ìṣẹ́gun ni àgbélépọ̀tà nǹkan ìṣẹ́gun ni ìtúwọ̀ àwọn àgbà nǹkan ìṣẹ́gun ni mádàrí kan nǹkan ìṣẹ́gun ni àti bẹ́ẹ̀ lọ ó pọ̀ tí yóò lè kà tán so èyí tẹ́ bá nídìí àwọn nǹkan ìṣẹ́gun yẹn lóríṣiríṣi àbí èyíkéyìí tí ẹ bá need ẹ pele díkẹ́ ìfẹ́ olúwaṣọ gbogbo ayé wa ló máa ṣe àdúrà wa gbà ní orúkọ Jésù ẹ bá mi share ètò yìí ẹ bá mi fọ́n síta ẹ ní dààmú ìyẹn tó wá dúró bẹ́ẹ̀ yes lẹ́yìn yẹn àrígi ṣẹ́gi kó forí rẹ̀ gbé gbogbo ẹni tó ń lé wa tó ń dà wá láàmú tó sọ wípé okùnbí tá fẹ́ gbé gbà ẹlẹ́rù àforí ara ẹ̀ gbé ibi á padà sórí oníbi àrọ́sí á padà sórí alárọ̀sí àṣàsí á padà sọ́dọ̀ alásàsí ẹ̀fún á padà sórí ẹlẹ́fún èdè á padà sórí ẹlẹ́dì lórúkọ Jésù bó ṣe máa rí nìyẹn àwọn nǹkan tẹ́lẹ̀ lò lóríṣiríṣi òun ló wà tó bá wá jẹ́ nǹkan aṣínà ọ̀la ni ṣẹ́rí owó tó lówó òun ló nífà fún gbogbo àwọn politicians yẹn tó jẹ́ pé wọ́n ṣe kí ni wọ́n fi ojoojúmọ́ sọ wípé àwọn ò ní fi post tí wọ́n wà àwọn ò ní fi sílẹ̀ òun ló mú Àtíkù yẹn tó ṣúṣì ń takú pé àfikún òun jẹ president Nàìjíríà lẹ́yìn gbogbo owó tó ti ní owó ẹ̀ kò sẹ́ni tó lè sọ pé yẹ báyìí ló wá Àtíkù yes so ẹ̀yin mọ́mí ẹ̀yin dáàdì tẹ́ wá ní ìdáwọ̀ nǹkan àánú nǹkan bùkún nǹkan aṣínà nǹkan ńlá lóríṣiríṣi ó wà available ọṣẹ wà lọ́fíńdà wà oil wà mercy oil wà victory oil wà bẹ́ẹ̀ ni ṣẹ́rí oil tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi where is the mercy oil yeah oil ìbùkún lélẹ̀ ṣẹ́ ti rí ẹjẹ́ sún sẹ́yìn díẹ̀ òun ni oil ìbùkún lélẹ̀ iṣẹ́ máa fi para tẹ́ máa gbàdúrà fún àánú ó di dandan kẹ́gí àánú gbà oil ìṣẹ́gun lélẹ̀ oil ìṣẹ́gun òun lélẹ̀ oil back to sender òun lélẹ̀ àdúrà ìṣẹ́gun lẹ máa gbà sóhun tẹ́ bá ti ń lò ó bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ní business yóò boost tẹ́ kàn ń ṣiṣẹ́ ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá ti ń kojọ báyìí ló máa ń dànù àsìkò tẹ́ bá ti sọ wípé yes àsìkò àṣeyọrí ti tó báyìí gbogbo àtúnṣe wọ̀ àwọn nǹkan tẹ́ lè lò láti fi òpin sí ó wà ẹ̀yin tí ìgbéyàwó yín ṣékí ẹ má jẹ́ ó ṣékì ẹ má jẹ́ ó já o ọkọ wọn lóde òṣèbẹ́ rí lady k báyìí ọmọ mẹ́wàá bàbá mẹ́wàá kò tún sí ilé ọkọ ó dẹ̀ dùn mọ́ mi inú tí bá máa ṣe wedding sí pẹ̀lú sùúrù ni Jésù Olúwa wa mi eléyìí wà fún àmúbọ́ gbogbo èyí tá àmúbọ́ bá yọ lẹ́nu tẹ́ máa lò lélẹ́yìí yes gbogbo èyí tí ìgbéyàwó yìí bá ṣékí tó ṣékí ẹ bá lọ́jọ́ lédi kí ọlọ́mọ mẹ́wàá bàbá mẹ́wàá o ẹ tètè ṣe kí ni ẹ tètè di ìjókòó yín yẹn mú kó má ṣe é kì àwọn nǹkan tẹ́ lè lò láti fi di ìjókòó yẹn mú ìbájẹ́yàwó yín ló fẹ́ fi yín sílẹ̀ tẹ́ ẹ fẹ́ kó lọ ohun tẹ́ máa lò láti fi dè mọ́lẹ̀ ó wà available ẹ pè mí máa fún yín ẹ dè mọ́lẹ̀ mi ní sọ́gbójóbìnrin bíi tèmi nítorí pé kí ni iyì obìnrin ni kó wà lé ọkọ kó ṣe wedding anniversary bẹ̀rẹ̀ láti 10 years 20 years 30 years 40 years àwọn ìyá wa tí wọ́n ṣe 40 years wedding anniversary 50 years wedding anniversary kì í ṣe pé ojú wọn ò rí ojú wọn rí ṣùgbọ́n wọ́n maintain wọ́n mú mọ́ra wọ́n fi àdúrà tì ẹgbọ́n tó máa ní ó ti lò nǹkan fọ́kọ ẹ̀ ìwọ náà lọ lò nǹkan fún títì ẹ̀ ó lò nǹkan fún ìyàwó ẹ̀ ìwọ náà lọ lò fún títì ẹ̀ àní kí ìgbéyàwó máa túká kẹjọ bára yín dàgbà kẹ bára yín dọjọ́ ogbó so gba àwọn kọtẹ lílo lọlọkọ ìṣọ̀kan gbogbo ẹ̀ ló wà iṣẹ́ kó bíbá lóríṣiríṣi àmọye mi wà tí mi ò lè ṣe kíni tí mi ò lè pariwo lórí social media àṣírí ni èdìdí ni so àwọn iṣẹ́ tí ẹ bá fẹ́ ẹ pele dike ìfẹ́ olúwaṣọ ẹni iṣẹ́ tẹ́ bá ń ṣe tẹ́lẹ̀ fẹ́ kíṣẹ́ yẹn kó máa lọ síwájú kó máa boost ẹ wá nídìí nǹkan tẹ́ lè lò láti fi boost business yín ẹ pele dike ìfẹ́ olúwaṣọ ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí ṣọ́ọ̀bù mi mo wà ní 76 Whitewater Street I'm meeting downtown 76 Whitewater Street I'm meeting downtown àwọn èròjà spiritual items lóríṣiríṣi òun ló kún bí báyìí tẹ́ bá gbọ́ pé mi ò lè ká tán ẹ̀yin tẹ́ bá ní di love powder èdìdí sáàmù lóde bẹ́ẹ̀ ni ẹ pè mí ó wà available ẹ̀yin tẹ́ bá ní di brain tonic èèyàn tó bá máa ń gbàgbé nǹkan olómi wà olóyin wà brain tonic olóyin lélẹ̀ brain tonic olóyin lélẹ̀ olómi lélẹ̀ téèyàn máa mu
so èyí tẹ́ bá ní àwọn nǹkan tẹ́ lè lò fún ọgbọ́n ìmọ̀ àtòye ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show ojú òní tiwa mi ò ní wá yín tì ìyanu á ṣẹlẹ̀ nínú ayé wa á jẹ́ orí àánú gbà àdúrà gbogbo wa máa gbà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ayé òní mú wa ayé òní béèrè pé bọ́lá Ọlọ́run wá wà gbogbo ohun tó jẹ́ bí òkè ṣòro fún wa wọ́n á sọ di pẹ̀tẹ́lẹ̀ àjọ ní testimony ayọ̀ níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show the baby of Oduduwa nation ẹ̀yin ìyá ìbàbá má gbàgbé láti bá mi share ètò mi mo ti sọ fún yín kò sí country tí mi ò kí ń send ọjà mi sí gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tí n bá tajà fún yín with American dollar mi ò ní gba shipping ní ọwọ́ yín ẹ ṣé gan mo dúpẹ́ bye.